Ìwé Róòmù orí 13. Kí olúkúlùkù ọkàn kí ó foríbalẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti lànà rẹ̀ wá. Nítorí náà, ẹni tí ó bá tàpá sí àṣẹ, ó tàpá sí ìlànà Ọlọ́run. Àwọn ẹni tí ó bá sì ń tàpá yóò gba ẹ̀bi fún ara wọn. Nítorí àwọn ìjòyè kì í ṣe ẹ̀rù sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú. Ǹjẹ́ ìwọ ha fẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn? Ṣe èyí tí ó dára, ìwọ ó sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe sí ọ fún rere, ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe búburú, bẹ̀rù, nítorí kò gbé idà náà lásán. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe olùgbẹ̀san láti ṣiṣẹ́ ìbínú lára àwọn ẹni tí í ṣe búburú. Nítorí náà, ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàìmá tẹríba, kì í ṣe nítorí ìbínú nìkan, ṣùgbọ́n nítorí ẹ̀rí ọkàn pẹ̀lú. Nítorí ìdí èyí náà ni a ṣe ń san owó òde pẹ̀lú, nítorí ìránṣẹ́ Ọlọ́run ni àwọn èyí náà tí wọ́n ń bójútó nígbà gbogbo. Nítorí náà, ẹ sọ ohun tí ó tọ́ fún ẹni gbogbo: owó òde fún ẹni tí owó òde ṣe tirẹ̀, owó bodè fún ẹni tí owó bodè ṣe tirẹ̀, ẹ̀rù fún ẹni tí ẹ̀rù ṣe tirẹ̀, ọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. Ẹ má ṣe jẹ ẹnikẹ́ni ní gbèsè ohun kan, bí kò ṣe kí a fẹ́ràn ọmọlàkejì ẹni. Nítorí ẹni tí ó bá fẹ́ràn ọmọlàkejì rẹ̀, ó kó òfin já. Nítorí èyí, ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ìwọ kò gbọ́dọ̀ jalè, ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké, ìwọ kò gbọ́dọ̀ ṣojú kòkòrò. Bí òfin mìíràn bá sì wà, a kó wọn pọ̀ nínú ọ̀rọ̀ yìí pé: fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. Ìfẹ́ kì í ṣe ohun búburú sí ọmọnìkejì rẹ̀, nítorí ìfẹ́ ni àkójá òfin. Àti èyí, bí ẹ̀yin ti mọ àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí fún yín láti jí lójú oorun, nítorí nísinsìnyí ni ìgbàlà wa súnmọ́ etílé ju ìgbà tí àwa ti gbàgbọ́ lọ. Òru bù kọjá tán, ilẹ̀ sì fẹ́rẹ̀ mọ́. Nítorí náà, ẹ jẹ́ kí a bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀, kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀. Jẹ́ kí a máa rin ìrìn títọ́ bí ní ọ̀sán, kì í ṣe ní ìréde òru àti ní ìmutípara, kì í ṣe ní ìwà èérí àti wọ̀bìà, kì í ṣe ní ìjà àti ìlara. Ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má sì ṣe pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ.